ṣé lóòótọ́ ni pé agbénipa kọlu ọ̀gá àmọ̀tẹ́kùn lọ́sùn? iléeṣẹ́ ọlọ́pàá ní ẹ̀rí ò sí láti fìdí rẹ̀ múlẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ní irọ́ tó má jìnnà sí òtítọ́ ni ọ̀rọ̀ bí ọ̀gá àmọ̀tẹ́kùn Isaac Ọmọyẹlé ṣe pariwo pé àwọn agbanipa wọn fẹ́ gba ẹ̀mí òun. kò sí òtítọ́ nínú awuyewuye wípé àwọn kan wọ́n máa ṣe ìkọlù sí Isaac Ọmọyẹlé tó jẹ́ ọ̀gá àwọn àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun láti gba ẹ̀mí rẹ̀. akọ̀ròyìn BBC ó kàn sí ọ́fíìsì àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. níbẹ̀ ni agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ́lábí ó ti fìdí rẹ̀ múlẹ̀ pé kò sí ohun tó jọ pé àwọn agbanipa wọn fẹ́ gba ẹ̀mí Isaac Ọmọyẹlé tí ń ṣe ọ̀gá àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun rárá o. Ọ̀jẹ́lábí tẹ̀síwájú pé nínú ìwádìí àwọn ọlọ́pàá wọ́n ní kò sí ẹnikẹ́ni tó lè fìdí ìṣẹ̀lẹ̀ náà tó lè fi múlẹ̀ ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ títí di àsìkò yìí. ó ní àwọn mà rí ohun tí ọ̀gá àmọ̀tẹ́kùn máa ṣe bí ẹni tó fẹ́ da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú àti láti kó ìpayà bá olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Ọ̀jẹ́lábí wá tẹ̀síwájú pé ìwà tí Isaac Ọmọyẹlé tó jẹ́ ọ̀gá àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó máa wù ó mà jẹ́ ohun tó burú jáì tó sì lòdì sí àgbékalẹ̀ ètò ààbò. ó tún tẹ̀síwájú láti jẹ́ kí àwọn oníròyìn rí ọkọ̀ tí ọ̀gá àmọ̀tẹ́kùn náà sọ wípé àwọn agbanipa wọ́n máa da ìbọn bò, ṣùgbọ́n nígbà tí wọ́n dé ibi ọkọ̀ náà wọ́n ní kò sí ojú ìbọn lára ọkọ̀ náà rárá o. Ọ̀jẹ́lábí ó ní títí di àsìkò tí òun bá wọn oníròyìn sọ̀rọ̀ yìí àwọn kò tí ì rí Isaac Ọmọyẹlé, bẹ́ẹ̀ ni àwọn kò tí ì mọ ilé ìwòsàn tó máa sọ wípé òun wà títí di àsìkò yìí, ṣùgbọ́n ìwádìí àwọn ó ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀jẹ́lábí ó wá rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun láti fi ọkàn balẹ̀ kí olúkúlùkù wọn kó máa lọ síbi iṣẹ́ wọn pẹ̀lú àlàáfíà. ó ní àwọn ti kàn sí ìlú Akínlàlú láti tún fi wọ́n lọ́kàn balẹ̀ wípé kò mà sí wàhálà mọ́ kí wọ́n sì fi ọkàn wọn balẹ̀, gẹ́gẹ́ bí àwọn tí wọ́n sọ wípé ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun ó ti pàṣẹ láti jẹ́ kí ọ́fíìsì àmọ̀tẹ́kùn gbogbo tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun kó wà ní títìpa títí di àsìkò yìí náà ló jẹ́ kí àlàáfíà kó wà àti lè ṣe ìwádìí tó péye lórí gbogbo rògbòdìyàn náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wé tó wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run Ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o.